ẹ̀yin èèyàn mi jákèjádò àgbáyé mo kí yín ẹ kú dédé àsìkò yìí. Ọ̀rọ̀ kan wà tí bàbá Kọ́lá Olóòtú sọ, àwọn èèyàn kan gbà á bí ẹni gbagbá ọtí. Wọ́n sọ pé ọ̀rọ̀ kọ́ ni bàbá ń sọ lẹ́nu, ìyẹn bàbá Kọ́lá Olóòtú. Kí lọ̀rọ̀ náà? Kí ni táwọn èèyàn sọ? Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú yìí. Bẹ́ẹ̀ bá ti wá gbọ́, èrò yín mo fẹ́ kẹ́ ẹ mọ̀. Màá dẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ táwọn èèyàn kan sọ sí bàbá yìí. Ẹ farabalẹ̀ gbọ́. Ǹjẹ́ ẹgbọ́n tó ṣẹlẹ̀ àwọn Amẹ́ríkà tí wọ́n lọ kọlu ìlú kan orílẹ̀-èdè Venezuela? Kí ló fa wàhálà tó ṣẹlẹ̀ ńbẹ̀? Ẹ kàn ń gbọ́ ní ẹ mọ̀. Ẹ rí wípé àwọn Amẹ́ríkà ti wá wọ́n náà wá gbìjà wa wọ́n wá gbà wálẹ̀ lọ́wọ́ báńdíìtì. Adúpẹ́ o, ẹ ṣe é pọ̀ o, adúpẹ́ sà. Ẹ rí ìjọ gbẹ̀yìn. Tí ọba padà yí ọsẹ̀ ẹlẹ̀ ẹ pè mí lọ́ máa lò. Bí ẹ ṣe wá pẹ̀lú àwọn báńdíìtì yẹn dáa. Bí ẹ ṣe wá ṣèrànlọ́wọ́ fún wa dáa. Ṣùgbọ́n Amẹ́ríkà ràn yàn lọ́wọ́ lọ́fẹ̀ẹ́. Ẹ rí fíìmù. Ẹ jẹ́ kí n máa sọ fún yín tẹ́ ẹ bá lọ wádìí Sambisa wò nǹkan àlùmọ́ọ́nì kankan wà ńbẹ̀. Nǹkan àlùmọ́ọ́nì kan wà lókè ọdẹ ní Kwara State. Àwọn nǹkan tó jẹ́ wípé tí ẹ bá mórí ìsáná báyìí yóò máa jẹ́ bíi mílíọ̀nù lọ́nà ogún tí ẹ bá mú orí ìsáná rẹ̀ báyìí. Òkúta tí ẹ lè wà nù lẹ̀ tọ́yẹ pé tó bá tó báyìí tí ẹ bá wá ká orí ìsáná yẹn ó máa jẹ́ bíi 20 million. Ó wà Nàìjíríà ẹ lọ wádìí wò. Àwọn orílẹ̀-èdè tí wọ́n lọ kọlù wọ́n ti discover epo wọn láti 1976. Epo tí wọ́n wá discover àgbẹ̀ǹgbẹ̀lẹ̀po wọn. Epo wọn ní agbára. Nígbà wọ́n kan epo wọn àwọn Amẹ́ríkà wá pè wọ́n wá bá wọn sọ agreement. Ẹlẹ́po lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ ní refinery. Ẹjẹ́ á máa jẹ́ refinery ká máa bá yín produce crude oil. Àmọ́ rà á ní ìṣirò $5 per barrel. Àwọn yẹn bá ní kò sí problem. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ $5 per barrel lọ lógòkè. Gbogbo orílẹ̀-èdè ogun dé ní Iraq, ogun dé ní Iran. Gbogbo owó epo dé àwọn Amẹ́ríkà dúró lórí àdéhùn yìí wọ́n ní wọ́n máa rẹ̀ àkíní ìyá ó ti ládéhùn. Nígbà ó yá àwọn yẹn bá ní ẹ wò wá sí láàánú. Bá wa fi $3 kún. Tẹ́ ẹ bá wa fi $3 kún. Látìgbà náà wọ́n ti kanró wọn. Wọ́n sọ fún àfi tipátipá. Wọ́n fi kún. Àwọn wọn ń darí epo wọn látìgbà náà. Ní ọ̀kánjú àbádàgbà lọ́gbọ́n bá rẹ̀ wájú. Àwọn ilẹ̀ Russia, àwọn China, àtàwọn àjọ àgbáyé kan wọ́n parapọ̀. Wọ́n láwọn ọ̀nà dọ́là mọ́, wọ́n ní bíríìsì làwọn ọmọ ná. Owó tí wọ́n ń ná yẹn, wọ́n wá ní àwọn ò lè ta epo fún wọn ní $1 mọ́ o. Àdéhùn tá a ṣe tẹ́lẹ̀ pẹ̀lú yín bíríìsì láàmú gba àgbà $1 mọ́ o. A ti wà nínú àwọn àjọ tí ná bíríìsì lágbàáyé. Ọ̀tẹ̀ olùgún bá mú kú láyà ẹ̀ mọ́ràn. Ẹgbẹ́ o àwa ò lówó míì tó ju $1 lọ o. A lè fún yín bíríìsì o. Àwọn tí ń kọ̀ jálẹ̀ pé bíríìsì làwọn gbà pé ta ló wá wà nídìí ọ̀rọ̀ gan-an. Bá Amẹ́ríkà ó bá sì bá àyàn jà àwọn ìlú rẹ̀ náà ni ó kọ́kọ́ lò. Gbogbo àwọn tí wọ́n máa ṣe ìgbésùnmọ̀mí àwọn aráàlú wọn náà ni ó kọ́kọ́ lò. Wọ́n lo àwọn aráàlú wọn against wọn. Àwọn aráàlú wọn bẹ̀rẹ̀ complain yẹn pọ̀. Àwa ni kò sí ṣíṣe kọ̀ sáìsì olórí yìí ti ń dà yín láàmú. Ó ti jẹjẹ ó ti wà lórí oyè láti tó ti lé lọ́dún 10 ní ìsìn àwọn ọba yín gbé fóònù bẹ̀. Àkàkọ́ kílẹ̀ ó lè rọ̀ kí gbogbo nǹkan ó lè gba àtẹ́jú. Lọ́sàn-án kan òru kan nílùú tọ́lọ́ba tó níjòyè wọ́n gbé pírẹsidẹ̀ǹtì wọ́n gbé ìyàwó ẹ̀ tí kan abẹ́rẹ́ òsì kankan báyìí pé sọ́jà kò tiẹ̀ yìnbọn òkè pé kò tiẹ̀ fi mọ́ dán àwọn kan tí wọ́n wá gbé olórí wọn láti Amẹ́ríkà ká pé ẹnìkan wọ́n yìnbọn mọ́ lápá o wàláì wọ́n yìnbọn kódà bí ènìyàn ọ̀há ẹnìkan lára báyìí wọ́n ti gbé lọ Amẹ́ríkà o. Ọ̀gá wọn l'Amẹ́ríkà sì ti sọ pé lọ́wọ́lọ́wọ́ yìí o àwọn làwọn yẹn ni tí wọ́n mọ̀ ṣètò ìjọba àwọn tí àwọn làwọn mọ̀ bá wọn darí ọrọ̀ ajé wọn pàápàá jùlọ epo wọn àwọn bá wọn dírẹ́sì ẹ̀ dáadáa tí gbogbo nǹkan mọ̀ lọ sẹ́wẹ́rẹ́ táwọn aráàlú ò fi máa gbádùn. Wọ́n ní bí pírẹ́sidẹ̀ntì 3 wọ́n ní lọ́kàn báyìí tí wọ́n ní àwọn ọyọ tí ó fi jẹ́ 4 ọlọ́mọdé tí wọ́n wà ńbẹ́ o. Báwọn ó sì ti yọ bí ẹni yọ jìgá táwọn wà gbé ní ọmọ pé orílẹ̀-èdè kan lè lágbára tí wọ́n sì bọ́ orílẹ̀-èdè kan kí wọ́n sì mú pírẹ́sidẹ̀ntì ibẹ̀ bí ìgbà tí olóńgbò bá mẹ́kù. Ẹ̀rí l'Amẹ́ríkà bí wọ́n ṣe ń gbégbèsẹ̀ tí wọ́n ń pé wọ́n fẹ́ gbìjà wọ́n fẹ́ ṣe wọ́n ní tájẹ́ẹ̀tì wàláì wọ́n ní tájẹ́ẹ̀tì. Ẹ̀yin farabalẹ̀ ẹ̀ẹ́rì ẹ̀yẹ padà yìn mí láwo Amẹ́ríkà ìbáyàn jagun ọ̀sùn. Ǹjẹ́ ẹ gbọ́. Ìyẹn jẹ́ ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Olóòtú sọ. Wọ́n ní yóò lẹ́yìn
páwọn làwọn sì sọ bẹ́ẹ̀. Bàbá Kola Olootu ní yóò lẹ́yìn pó dájú, ṣùgbọ́n nígbà wọn á sọ gbólóhùn ọ̀rọ̀ yẹn àwọn èèyàn ń try láti sọ̀rọ̀ lórí ẹ̀, àwọn èèyàn ń sọ̀rọ̀ lórí ẹ̀. Ọ̀rọ̀ táwọn èèyàn sì sọ lórí ẹ̀ ń sìn kí ni nínú comment section. Wọ́n ní bàbá say something else. Who resources help for Nigeria? We pay tax without benefits, but USA pays tax with benefits. Nigeria resources are now some people's personal property. So I agree Trump should take our resources and give us safety, electricity, water and price control. Olúṣẹ́gun Táíwò ló sọ bẹ́ẹ̀ lábẹ́ kọ́mẹ́ǹtì. Ìgbà tí ẹlòmíì ò sọ, ẹnìkan ní ẹnìkan dá lóhùn, Emeka Martins, ó ní very myopic reasoning. Only you might think you didn't benefit directly from the resources, but economically we are benefiting. In terms of purchasing power, we are benefiting. If America takes over our resources today, then you will understand that Libya is going through. You will understand what Libya is going through. So after US helped them to kill ṣé Libya àbí kí ló sọ yìí, ó ní òpònú àgbà ó ṣàkọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ìparí ẹnìkan ní campaign after election, ẹnìkan ní this baba don't know what to say again o, ìyẹn mú ìwà Bodex ló sọ bẹ́ẹ̀. ẹnìkan ní baba talk another thing jọ, ẹnìkan ní na lie jọ, ẹnìkan ní even if they have targets, let them help us. Innocent people are losing their life on a daily basis. We wey get country sef are not enjoying the country. Everywhere dry, people are hungry, house rent is like gold, yet government are not doing anything. Ordinary face me, I give you blow. Total package in Egbeda is 500,000 naira. How much is salary? Ṣèkẹ́mi Ọ̀kẹ́dára òun ló kọ yẹn síbẹ̀. Ẹnìkan this man knows history and international politics. Bashir Habib ó gbé òṣùbà fún wọn. Ọmọtọ́sọ Ajibola ní we want that in Nigeria o. Ìyẹn ni pé Ọmọtọ́sọ Ajibola ń sọ pé káwọn á gbé bàbá Tinubu ní pàkànyàká bọ́n ṣe gbé ààrẹ Maduro àbí kí náà porúkọ ẹ̀ ti Venezuela tọ̀. Phillips Ọlátúndé ṣẹ́rí nkíní ìmọ̀ ọmọ nǹka mọ̀lẹ́kà yìí náà kọ view ti yín o. With all due respect, what you said is not completely true, sir. Only I'm here in the United States, and this was what happened. There was a fierce fighting during the raid on Caracas, featuring bombing of military installation, which was met by return fires from Venezuela, Cuban military, especially those that were protecting the president. About 50 military officers and civilians were killed, while some American soldiers were wounded. Ìyẹn jẹ́ ara nǹkan tí ìyẹn sọ. Ìgbà tí ẹnìkan máa fún lésì, ó ní Philip Ọlátúndé, ìyẹn Philip ló sọ̀rọ̀ yẹn. Ó ní Philip Ọlátúndé, owó Bọ́rọ̀dé Akínpẹ̀lú ló sọ eléyìí. Ó fún Philip Ọlátúndé lésì pé where did you get information that American soldiers were wounded? Let us know your facts, because information from Pentagon is that no American soldiers were injured. I live in New York City in America. Ìyẹn sọ bẹ́ẹ̀. Àwọn èèyàn náà dá lóhùn pé ibo ló ti rí ìròyìn èké tiẹ̀ sá. Ìyẹn bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Kí n má fọ̀rọ̀ gùn. Ẹnìkan Slim Àríkíadé ló sọ eléyìí tiẹ̀ ẹ gbọ́ o. Ó ní make America pack everything go. We the citizen no kuku enjoy himself. Ntí yẹn sọnù. Ẹnìkan wá ní ta ló jẹ̀bi bàbá Ayílára Olúṣọlá ló sọ yẹn. Ẹnìkan ní what's the essence of resources without security? Pápẹ́ bàbá Yẹmí Precious Tosin ló sọ bẹ́ẹ̀ fún bàbá Kola Olootu. Adémọ́lá Ọláyẹmí Egúnjọbí Ọlábẹ̀ sọ pé let them come, still come
bàbá ó ní kán wá kán dẹ̀ jẹ́ kán tún wá, so ìyẹn jẹ́ bẹ́ẹ̀. ẹnìkan ní Ajíbádé Ọlámídé ó ní ele still dey worry this man jàre, àmọ̀túnmọ̀ ele tó kọ elee mi ìmọ̀túnmọ̀ bóyá igbó ló ń gbìyànjú àti sọ ni bóyá àmì ò mọ̀ ṣá, ẹ má jẹ́ ń sọ nǹkan tí bọ̀mọ́ pé kò lè jẹ́ nǹkan gidi kan ló fẹ́ kọ. tọ̀ èmi kan tó wà níbí ni Bídèmí Àríyìbí ní they don give this baba some cash. Ó ní we can't grow with all this force either. ẹnìkan ní ìjọba Nàìjíríà ò ṣe gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ báńdíìtì tí wọ́n fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò lójoojúmọ́. Adétòrò Ayọ̀bámi Benjamin. ẹnìkan ní Amos Oyènọ́lá ó ní bàbá but this were we are today, àbí kí ló ń sọ báyìí, èbó yẹn lágbára díẹ̀. Ó ní ojú wa ò ní ríbi, ó ti kọ́ sí Yorùbá bẹ́ẹ̀ yẹn. Ó ní even if we are recolonized àbí kí ló fẹ́ kọ yìí, things will still be okay for individual. Please, how long shall we continue with this now? I'm a bit little then and now I'm getting older, it's still the same story. Amos Oyènọ́lá yẹn ló sọ bẹ́ẹ̀. Èròjà David sọ tiẹ̀, ó ní yes, if Americans come to us and mine our resources and pay us well and also make sure our nation is well managed and safe, isn't that better than the level we are now? Since I've been mining and selling, what's the national benefit to you since your forefather generation? Now our leaders are borrowing debt to be paid by the generation yet born and looting everything blank and the masses being killed. Ó ní àwọn tí ń jínigbé every day everywhere, which one do you prefer o? Ǹtẹ́nìkan sọ ni ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀ kan bìkan ó ní ṣé n tí bàbá yìí wá ń sọ ni pé káwọn agbésùnmọ̀mí tí ń jiyàn gbé ó máa jiyàn gbé lọ wípé ṣé yẹn ló tẹ́ bàbá Kola Olootu lọ́rùn, ṣé yẹn ló tẹ́ wọn lọ́rùn tí ẹnìkan sọ nù. So àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn kan yin bàbá, àwọn kan ju bàbá ní ògúlùtù ọ̀rọ̀, ìyẹn bàbá Kola Olootu. ṣùgbọ́n o ẹnìkan ní bàbá Kola Olootu ẹ bẹ̀rù Ọlọ́run, ṣé nǹkan àlùmọ́ọ́nì tẹ́ ń sọ yìí ju ẹ̀mí èèyàn lọ ni? Ǹtẹ́nìkan sọnù àkọsílẹ̀ Ọdún Ayọ̀ ló kọ yẹn sí Facebook. Mikolo orúkọ tẹ́ni yẹn kọ nìyẹn ní Facebook, ó ní lórúkọ ẹ̀ ń jẹ́ ń bẹ̀ ní Facebook. Ó ní this baba no get sense again o, na because they never kidnap any of your family, that's why. Ǹtẹ́nìkan sọnù. ẹnìkan ní ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀, àwọn ọ̀rọ̀ míì gan tí wọ́n ń kọ sí bàbá yìí mi lè kà jáde torí àgbàlagbà ni wọ́n, èèyàn sì gbọ́dọ̀ mọ àwọn ọ̀rọ̀ míì tí ń jáde ń bí social media kò dúùsì fún yín o. tó bá di kí wọ́n gbé àwọn ọ̀rọ̀ kàbìtì kan kí wọ́n sọ sí yàn, oníkálukú ló sọ fíìwù ẹ̀, bàbá ti ṣàlàyé tiwọn. èrò tiyín náà ẹ̀yin olólùfẹ́ wa ẹ já mọ́ ní comment section. ẹ ṣeun o. ọ̀rọ̀ orílẹ̀-èdè, ọ̀rọ̀ ilẹ̀ yìí, ọ̀rọ̀ àgbáyé, ibo ló ń yé lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. Tóbi Fásùgbà ló kọ mi, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí. ẹ ti wo lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa pín fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. àwọn ohun tá à ń gbọ́, àwọn ohun tí èèyàn ń rí, ó máa ń ní í ṣe, ó dẹ̀ máa ń nípa nínú ìgbésí ayé àwọ̀ ẹ̀dá èèyàn. ó máa ń bọ́ sínú ọpọlọ Ọlọ́run láti ṣiṣẹ́, tó túmọ̀ sí pé ohun tá a bá rí, ohun tá a bá gbọ́, ohun tá a ń wò, ó ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹ̀dá. béèyàn bá gbọ́ orin míì, á jẹ́ orin àdúrà. kódà ẹlòmíì ò lè gbàdúrà, ṣùgbọ́n tó bá ń kọ àwọn orin àdúrà tàbí tó ń gbọ́ àwọn orin àdúrà, ó lè ti bẹ̀rí ìdáhùn tó ń béèrè fún. òun ló mú Kálà ní Nightingale ṣe kinní kan, orin wọn tí wọ́n pè ní Agbára Kọ́, ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan nínú, eléyìí tó jẹ́ pé bó ṣe jẹ́ pé ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti gbàdúrà, ó ṣòro fẹ́lòmíì láti sọ ohun tó dáa sínú ayé ara ẹ̀. orin yẹn gan bẹ́ẹ̀ bá ń kọ,
máńgẹ́lì tó ń kọjá ó lè tibẹ̀ wá ṣẹ sínú ayé yín. Mi máa ń gbọ́ nínú mọ́tò, lórí ìrìn, ibikíbi tí n bá wà ni mo ti ń gbọ́ orin náà. Ẹ gbìyànjú láti lọ gbọ́ orin Alani Nightingale. Gbogbo social media handle wọn Alani Nightingale lẹ́ẹ̀tẹ̀. Ẹ subscribe, ẹ like ẹ, kẹ comment, kẹ dẹ̀ share ẹ. Ẹ ṣeun.